bọ́jọ́ bá pẹ́ títí ọjọ́ àpín o bọ́nà bá jìnnà jìnnà àdópin o àti sáré àdópin aré àmàtìjìyà àdópin ìyà o àti sunsun àti kan ògiri ó má di gbẹ̀yìn kọ́ lọ́tẹ̀ ìmọ̀ o bẹ́ẹ̀ ni o. ilé òní gbóná kárẹ́nu omi kọ́lé ayé òní kóró kálọ̀ dífá ọ̀run o láyé náà la ó wà títà ó fi ṣẹ́gun lójú àwọn ọlọ́tẹ̀ ẹkún akọjá òkùnkùn ajímọ́lẹ̀ fáwa ọmọ Yorùbá ọjọ́ ayọ̀ súnmọ́lé o. Di láéláé pọ́npá ó mà di láéláé pọ́npá Yorùbá ò ní dọ̀bálẹ̀ ẹ̀fẹ́ nìkan ó di gbẹ̀yìn kọ́ lọ́tẹ̀ ìmọ̀ o. yé ẹ dìde dìde bí ológun ẹ bá jàgà sílẹ̀ o ẹ rántí àtọmọdọ́mọ kò ní sún wa kò ní rẹ̀ wá bá ó fi ṣẹ́gun tẹni tó dé ó sàn ju ẹni tirẹ̀ ń bọ̀ bẹ́ẹ̀ ni ò ní ní dúró kẹ́dúró gbọ̀n kẹ́dúró gbọ̀n kẹ́dúró gbọ̀n 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 àtùpàgbé oníkànnì o bí ẹ bá sùn ẹ gbé ọjọ́ ayọ̀ súnmọ́lé o. bí a bá kú tí a bá jí a ó mẹ́ni rè fẹ́ràn ẹni bá ṣàìsàn wò ni yóò lè mọyì àlàáfíà bí a bá ṣaláìní ká tó wá ní a ó mọyì ìgbà bá ń fojoojúmọ́ jẹun ata ó dífá fún Yorùbá tí í ṣe ọmọ Odùduwà bàbá mi òkè gàgàgà tí í ṣe lépè lẹ́yìn aṣòótọ́ Ọ̀yọ́ Ìbàdàn Oǹdó Ìjẹ̀ṣà Ilé Ifẹ̀ o. wá ohùn alóore Odùduwà ló ń pè. Àkúrẹ́ Ọ̀wọ̀ Ìkàrẹ́ Ẹ̀yìn Èkìtì ẹ gbóhùn Ìgbé o. wá ohùn alóore Odùduwà ló ń pè. Ìbàràpá Ilé Ẹ̀gbádò Ẹ̀yìn Ọ̀ṣun ẹ gbóhùn Ìgbé o. wá ohùn alóore Odùduwà ló ń pè. Ẹ̀yin Ìjẹ̀bú ọmọ Àlárẹ̀ o ẹ̀yin Ẹ̀gbá ọmọ Lísàbí. wá ohùn alóore Odùduwà ló ń pè o ẹ̀yin ọmọ Yorùbá ọjọ́ ayọ̀ súnmọ́lé o. níbo ni ká ṣe lè gbà àwọn èèyàn sọ nínú mẹ́sẹ́jìs oríṣiríṣi tó wọlé fún mi lánàá pé ká máa pariwo Fúlàní ni Fúlàní ló ń dàgbòó láàmú ẹsẹ̀ jẹ́ àsòótọ́ 70% Fúlàní ni àmọ́ 30 tó kù Yorùbá ni. mo ti sọ láìmọye ìgbà pé àlejò tó wọ̀lú tó nawọ́ sí sàárè àfọ́jú ẹ̀sà ó lọ́wọ́ onílé nú ẹ̀yin tẹ́ bá wo fídíò yẹn ṣe gbọ́n tí bàbá yẹn sọ tó kọ́fàmù wípé olóyè Ìgbòho ṣe bá tí kan ṣẹlẹ̀ sí ni tó fojú ààrẹ rí ó lọ́mọ Yorùbá ló kúrò lọ́dọ̀ olóyè Ìgbòho ní ògùnjọ́ tí wọ́n wá ṣiṣẹ́ yẹn ó lọ́mọ Yorùbá ló kúrò lọ́dọ̀ ẹ̀ lálẹ́ dago 10 lọ́mọ Yorùbá yẹn wà ń bẹ̀ òun ló ta olóyè Ìgbòho síta ó ní alámí tí wọ́n rán sí Ìgbòho Yorùbá tọ́jọ́ sọ Yorùbá lẹ́nu olótún pè láìṣẹ̀ kan nílẹ̀ iṣẹ́ kejì ẹ̀kúfẹ́nu ayẹyẹ tí ara yín gbọ́ lánàá ó pè dìgbà táwọn ó ń jẹ́ kí káwọn DSS yẹn máa confam pé Ìgbòho is around or was around ó confam pé no place tó lọ ó wà nílé títí dìgbà táwọn ènìyàn fi dé Yorùbá ẹ tó wáṣọ DSS tó miṣẹ́ rẹ́ Yorùbá ni o so kò yẹ kó jọ wá lójú pé Yorùbá mú páàsì Yorùbá lẹ̀ bó ti ṣe wà láti kọ́ṣe nìyẹn gbogbo àwọn tí wọ́n participate nínú títí olóyè Awólọ́wọ̀ mọ́lé ẹ̀yin náà wo tó ti ń ṣẹlẹ̀ ní Nàìjíríà láti Fúlàní gbọ́n mo fọlọ́ múra Fúlàní gbọ́n ẹ wo gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ sáwọn ọmọ Yorùbá tí wọ́n jẹ́ heroes
látijọ́ ìwà láti ilẹ̀ wà. Abíọ́lá ni, Awólọ́wọ̀ ni, Bọ́lá Ìgè ni, Ìgbòho ni, ẹ̀mí ẹ̀wọ̀n ohun tó ti ṣẹlẹ̀ sí wọn tó ti ṣẹlẹ̀ wà láyé ò bá mọ̀ nípa gbogbo ohun tó ṣẹlẹ̀ sí wọn. Nípa tí Fúlàní máa dìde gbàrà Tafawa Balewa gbogbo tó ṣẹlẹ̀ sí tí tó ṣẹlẹ̀ s'Awólọ́wọ̀ pátápátá Yorùbá ló participate inú ẹ̀ láti A to Z, látòrí ẹ tó dájọ́ ní o, ẹ tó gbé ní o, ẹ tó ti sígbà ti sáwọn ní o, kódà Ìgbò tiẹ̀ tún ṣàánú ẹ̀ gbà mí pàápàá. Ìgbò wọ́n tún padà tún ṣàánú Awólọ́wọ̀ ńgbà mí tí Yorùbá dúró tán láti kó ṣẹ̀wọ̀n. Now ẹ jẹ́ àwò ẹ kúrò lórí Awólọ́wọ̀, ẹ jẹ́ bọ́ sórí Bọ́lá Ìgè. Ta ló wà lókè lọ́rùn tó pàṣẹ fáwọn ọlọ́pàá kan kúrò lé Bọ́lá Ìgè kẹ́ni tó pa sínú ilé tó gborí sílé wọlé, táwọn ọlọ́pàá láwọn lọ jẹun at the same time. Ta wà lókè lọ́rùn gbà náà? Ẹbí bàbá yín ni. Ìyẹn tún kéré, ẹ tún bọ́ sórí Abíọ́lá. Ó yá náà wọn yan Ṣónẹ́kàn gbéjọba fún, ìjọba máa gbó olé kan náà ni wọ́n, the same ọmọ Abẹ́òkúta, the same ọmọ ibì kan náà. Fúlàní gbọ̀ngàn àwa náà máa ń tì síra wa, àwa Yorùbá náà máa gbá síra wa, bẹ́ẹ̀ Fúlàní ló wá di ọ̀rọ̀ ṣùgbọ́n máa lo Yorùbá tán ti mọ̀ pé alátẹnujẹ. Ẹ tún wò gbòó Yorùbá náà ni wọ́n tó ń lò. Ẹ wo gbọ́n ọmọ Yorùbá tó ń ké kiri Kwara State, Yorùbá ló wà lára wọn. Wọ́n láwọn ẹni yẹn kúrò lọ́dọ̀ ọba. Fúlàní ò dènà dè wọ́n, Fúlàní ò jí wọn gbé kí wọ́n tó lọ́dọ̀ ọba yẹn. Wọ́n wá kúrò, wọ́n lọ request fún àwọn àmì, wọ́n kúrò tán, wọ́n rí wọn mọ́. Wọ́n máa gbọ́ báyìí, wọ́n gbọ́ pé Fúlàní ti gbé wọn. Láyé ìgbà kan l'Ógùn State tẹ́ bá lọ gbowó tó tówó, ìgbà yẹn ayé cash, ayé sì gba cash ìgbà yẹn gan kó tó di pé cashless policy mọ́ wa lára ń sìn. Bóyá lálẹ́ rẹ́ni tó fẹ́ ra nǹkan 20,000 ní Nàìjíríà yìí mọ́ tó máa yọ 20,000 lápò tó máa fún ayàmọ̀ ní ẹ fún mi ní àkáǹtì yìí á transparency ni. Èmi ò tiẹ̀ lè mí tí ẹ kò tiẹ̀ mọ́ mi lára mọ́ kí n fẹ́ ra nǹkan 20,000 kí n wá gbé odidi owó àfọwẹ́. Bọ̀ láyé ìgbà yẹn a máa ń gba káàsì ṣeré ní báńkì. Tẹ́ bá wá gba tó bí 400,000 500,000 owó ńlá ń gbà náà, tẹ́ bá gbà ní báńkì ó tó bí 10 million sí. Bẹ́ẹ̀ ṣe ń kó káńtà báyìí, àwọn insider banker kan wà tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ pẹ̀lú àwọn envelopes kan wà ń ta tó ń gbowó lọ́wọ́ àwọn èèyàn. Ẹ kúrò ní báńkì báyìí, wọ́n á ti pe àwọn customer, àwọn tí wọ́n jẹ́ kọ̀ǹpánì àwọn tó jọ ń ṣiṣẹ́. Aṣọ báyìí ló wọ̀, iye báyìí ló gbà jáde. Ìwọ wọ mọ́tò kú nímọ̀ kan rí ẹ, òwò mọ́tò báwọn máa gbọ́kadà tẹ̀lé ẹni, òun mo ti witness ẹ̀ l'Abẹ́òkúta yìí. Òun wọ mọ́tò báyìí, wọ́n á máa ṣọ́ ẹ tí mo bí tán máa ti lọ double cross ẹ. Bó bá wọn ṣagídí wá pa ìdánù alẹ́ gbowó ọwọ́ ẹ̀. Ìgbà tó wá ṣe lemọ́ náà bá àwọn bẹ́ẹ̀ sí ní investigate lódì tí kó tó di pọ́n bẹ́ẹ̀ sí ní mú wọn fáwọn bankers ló ń ṣiṣẹ́. Àtìgbà ẹni kí ní ọ̀hún ti wálẹ̀ bá wọn. Then coupled with cashless policy tán ṣe ń sìn. So ẹni máa ṣe irú nǹkan crime bẹ́ẹ̀ ó máa ń lọ́wọ́ kan, ẹni máa fún wọn lọ́wọ́. Okay o, wọ́n ṣe kó lọ́dọ̀ mi sìn ni o, aṣọ báyìí náà wọ̀ o, Fúlàní náà yà lọ gbé wọn. Wọ́n kúrò tán, wọ́n lọ request fún security ni. Ẹ̀yin lẹ́ni ká padà sí ìlú ti rọ̀. A dẹ̀ ń padà díẹ̀díẹ̀ àbí security, ẹ̀ ń pariwo lórí social media pé ti kó security fún wa. Ẹjọ́ bá a sọ fún wọn kábíyèsí, àwa náà need the security o. Wọ́n kúrò mẹ́tàn báyìí ló di pé Fúlàní gbé wọn. Ẹ gbọ́, ṣé kò jọra wọn? La fi mọ bá ilẹ̀kẹ̀ la fi mọ jòjì èdè wa làmì ìdánimọ̀ wà. Pẹ̀lú ìgbìyànjú kéde Yorùbá kó má dohun ìgbàgbé kó má dohun àfisẹ́yìn tẹ́gun fi sọ. Ọ̀mọ̀wé Gbénga Fágbọ̀nú ti kó jáde. Dictionary Yorùbá aláwòrán. Kúnlẹ́ka
yáàkì ogun fọfọ láti ìbẹ̀rẹ̀ dógún ló ṣàtúpalẹ̀ àwọn ọ̀rọ̀ Yorùbá tó ta kókó pẹ̀lú àlàyé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu olùkọ́ àgbà kò ṣe é mọ̀ níní fún gbogbo ọmọ Yorùbá o àgbàlagbà tàbí àwọn ọmọdé ìsẹ̀yìn àwọn àkójọpọ̀ ọ̀rọ̀ Yorùbá tó ta kókó tó lé ní ẹgbẹ̀rún mẹ́tàlá pẹ̀lú àwọn àwòrán tí yóò mú òye ọ̀rọ̀ yéni ní kankan dictionary Yorùbá ti wà jákèjádò ilé ìtajà àti ilé ìkàwé jákèjádò àgbáńláyé fẹ̀yìn tẹ́ ẹ fẹ́ rà tàbí tẹ́ ẹ fẹ́ kun lẹ́kọ̀ọ́ janturu ẹ̀yin tẹ́ wà ní United Kingdom ẹ̀jẹ̀ kò sí ìyáàfin Dorcas Amusan Fagbonu ní 119 Little Hutton Lane Bradford BD5 OHT tàbí kẹ́ ẹ pè wọ́n sórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí +447401222557 ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà ẹ máa pọ̀ sí ọ̀gbẹ́ni Olúọsọ́sọ̀yà ní 601 Cypress Station TR Unit 510 Austin Texas tàbí kẹ́ ẹ pè wọ́n sórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ +175727735552 ẹ̀yin ti Europe ẹ kàn sí ìyáàfin Mary Buckner Eriksbo Bisbo Ostergaard 3242434 Angel Doggybox City ní Sweden tàbí kẹ́ ẹ pè wọ́n sórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí +4673832929 ẹ̀yin torílẹ̀-èdè Nàìjíríà ìrọ̀rùn ló bá dé o ní ìpínlẹ̀ Ògùn ẹ máa kàn sí bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn tàbí kẹ́ ẹ pè wọ́n sórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí 08130672361 ẹ̀yin ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ pè ọ̀mọ̀wé Victor Taiwo sórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí 08126923916 kò ṣe é mẹ́rin ní owó ọmọ Yorùbá. bàbá wa nílé lóko lágbè lẹ́yìn òdì ní gbogbo ibi tí ẹ bá fẹ́ gbọ́ mi. náà ọ̀pọ̀ òkà gbọ̀n afẹ́fẹ́ ló ń gbé lọ. ẹ̀yin èèyàn wa àsìkò tá a wà yìí ẹ jẹ́ ká dìde torí wípé ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí a ní láti jẹ́ kí gbogbo àwọn àgbààgbà wa nílẹ̀ Yorùbá kí wọ́n mọ̀ pé àsìkò tí wọ́n nígbà ti dúró tí àwa ọmọ Yorùbá rì torí pé kí ni tẹ́ bá wo ìṣọwọ́ bó ṣe ń pa àwọn èèyàn tó ń jí àwọn èèyàn gbé tó ń ṣe oríṣiríṣi kẹ́rí pé ó ti kọjá nǹkan tí everybody lè imagine now kó má dàbí pé àmì èèyàn lára àwọn ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ torí mo gbọ́ pé àwọn bàbá wa ṣé àmọ́ wà tí báyìí sí ní gbogbo nǹkan tí a bá fẹ́ play ká ti suspend pé kankan ló máa bí náà tẹ́ bá wò dáadáa a ò kì í ṣe rẹ́bù bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí a kì í ṣọ̀tá ọmọ Yorùbá ohun tí yóò bá lè gbà lówó tálákà ló ti ń pọ̀ now ìyàwó Àṣàkẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bó ṣe gbọ́ àwọn Yorùbá kan èmi personally mo pe ẹni tó jẹ́ àdúgbò nílé mo ní Mr. Emma ẹ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tí èèyàn bá ṣẹ̀ nínú voluntary organization tí ò lè ṣe ibi tá a fi gba sẹ́láyà bá ń gba ẹni tì tó bá fẹ́ ní resource station mi ò pé ó kọjá ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin for the person not to lose interest nínú kan tá à ń ṣe tẹ bá dẹ̀ wò dáadáa kí ni ìdí fẹ́ máa jọ pé kí ni ìdí fẹ́ máa di wípé bóyá wọ́n kọ́ mọ̀mọ́ fẹ́ silent àwa kan so I don't just know because now à ń sọ̀rọ̀ níwájú Ọlọ́run bàbá jẹ́mi tí wọ́n pè jẹ́rìí rọ́ mi sí ní mítì tí wọ́n ti sọ pé Àṣàkẹ́ ṣe kinní kan mi ní kó máa pọ̀ níṣẹ́ anybody ẹ̀yin tẹ́ bá súnmọ́ mi dáadáa tẹ́ ti mọ̀ mi látọjọ́ tó ti pẹ́ ẹ mọ̀ pé ẹ̀jẹ̀ ìjàngbara ó wà ní ẹ̀jẹ̀ tèmi mi sí ní Yorùbá Nation sọ mí di mídíà àbí Yorùbá Nation sọ mí di whatsoever now gẹ́gẹ́ bí iṣẹ́ àmàlùlé ẹnu wọn gbọ́dọ̀ tó ọ̀rọ̀ náà ẹnu wọn gbọ́dọ̀ tó ọ̀rọ̀ torí pé kẹ́bọ̀dì ń pariwo torí pé wọ́n yọ Àṣàkẹ́ ní Mr. Lamid ṣe ń bínú Masgido ti Mr. Lamid kìnìkan àwọn nǹkan tó yẹ pé ẹ ò ní ẹ̀rí kankan fún. àríkẹ́ má ṣe discipline yàn ń ta sọ ni wípé
let it go through the right channel níta fi ṣe ọgbà àwọn arábí ìlú yẹn o. ká tiẹ̀ wá sọ pé èmi ṣẹ̀ èmi mọ́kèlè òṣì kankan because mi ì síbi tí àti máa mú orí ìta fún máa burọ́ mọ́lẹ̀ ọlọ́run jẹ́ kí irú ẹ̀ lé ayé. ìjà ayé kàn mí bọ̀ mo dá sí torí pé I'm an humanitarian. Humanity before anything. Humanity before anything. Oyè tó kára wù ó ń bọ̀ wá parí ẹ̀jẹ̀. Ìyẹn la ṣe gbọ́dọ̀ dìde ká jà. Now, ẹni Mr. Lamidi iṣẹ́ àṣàkẹ́ṣẹ́ àròlé ṣé máa bí iṣẹ́ ni? Ṣé lè fi kéṣẹ́ ni? Ṣé Yorùbá space iṣẹ́ ni? Ṣé òmèyàn iṣẹ́ ni? Ṣé ìmọ̀lẹ̀ Yorùbá ṣẹ́ ni? Ṣùgbọ́n àwọn bí mẹ́ta sí mẹ́rin kan ni wọ́n ṣẹ̀ then why don't you carry others along? Torí pé àwọn yẹn dúró síbi tí Mr. Lamidi dúró sí. Pé this is injustice. N ta sọ pé n ta ti fẹ́ torí ẹ̀ fi Nàìjíríà lẹ̀ torí godfatherism and godmotherism àti kàbá. And nǹkan tẹ́mi rí is just almost the same thing. N ta sọ pé àfẹ́ lórí ilẹ̀ wa òun là ń rí. Ṣé tábà gba ṣẹ́rí nígbà tí ìyàwó ẹ̀ bá tẹ̀ wá sọ pé torí pé èèyàn bu yín kọ́ yọ ẹni ẹ̀ permanently mọ ọdún mọ̀gbà tá a ti ń sọ̀rọ̀ sí ìyàwó bàbá Tinubu ni mọ̀gbà tá a ti ń fọ̀rọ̀ ránṣẹ́ sí Tinubu ni ibẹ̀ lèmi ti fura pé kò sí wà náà rẹ̀ and I have to stand beside the truth mi ìlè torí pé bóyá ìyá wa kan àgbàbà ibi tó tọ́ bá wà lè máa wà kódà ìjọ kìíní àná tí world media tó separate táwọn home base lọ tí world media dá dúró normal home base rẹ kí lọ but ibi tọkàn mi dúró sí ní world media up till now gbọ̀ngbà tí mo ti wá fẹ́ máa rí àwọn ọ̀nà kan then I just have to step back ló dífá fún wípé ẹ fi wá sí sàn mi ò rò pé ó jẹ́ kó le láti fún wa lésì àṣemítì right conclusion everybody ni wípé okay o nǹkan tí Mr. Lamidi sọ yẹn o ẹ ká gbé yẹ̀ o pé àṣàkẹ́ ní kọ́kọ́ ló ṣẹ̀ wọ́n dẹ̀ dárúkọ èèyàn mẹ́rin tẹ̀wá ni ẹ máa ṣe mítì ẹ máa ti pọ́n kọ́kọ́ àwọn disciplinary after Saturday wọ́n tó bá di Saturday wọ́n get back to us meanwhile wọ́n ti ṣí gúrùpù míì wọ́n MW kìíní kan ìgbìmọ̀ àgbà whatsoever I'm an IT expert gbogbo conversation yìí it shows that there is a new group ọ̀hún tí wàá fi bò wọ́n lóṣì then tẹ́ bá sọ pé rebel làwa ìwà tiwa ò dá àwọn yòókù náà kọ́ torí pé àwọn náà sóòótọ́ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ táwọn pípù yìí sọ tẹ́ fi kó wọn mọ́ wa kò kọjá wípé kí lè tẹ́ pé àtìgbà tẹ́ ti gbé position kìíní lẹ̀ fún official chairman world media which is Mr. Lamidi Yagboyaju kí lè tẹ́ pé nígbà tí látìgbà tí wọ́n ti gbéjọba yẹn rẹ̀ wàhálà ti ń ṣẹlẹ̀ but èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí kò bá ṣẹlẹ̀ mi ì sáré bẹ́ẹ̀ lọ sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ sáré act màá wọ̀tún màá wòsì kí tó lè make any kí tó lè act anything nígbà tí mo dẹ̀ observe mo rí pé godfatherism ti ń lọ ọmọ ẹgbẹ́ yìí o godmotherism ti ń lọ o tí wọ́n bá ní admin ṣèbí pípa kí lọ́ọ́ bá wọn sí WhatsApp ni wọ́n ti wà ládùúgbò fine nísìnyí disciplinary wà ẹni Mr. Lamidi yọ Mr. Emma kó nínú admin kò yẹ kó ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà tún ṣe the same thing ẹ̀yin náà yọ Mr. Lamidi kó ní admin it is the same thing and a lot of things bẹ́ẹ̀ tó ti fún because mo ń wò lọ́kàn mi pé ṣáwà tá a fẹ́ gba Yorùbá nation náà là ṣé bá ti fẹ́ gbà lélẹ̀
bó tiẹ̀ jẹ́ wípé gbogbo tó ń sọ rẹ̀ tí ó bá wù mí kí n gbọ́ nìkan ni mi ì ní gbọ́ tí bá fẹ́ gbọ́ máa gbọ́ normal torí pé èèyàn bú mi lóòótọ́ nílẹ̀ Yorùbá wọ́n máa ń fi ẹ̀kọ́ kún àwa ọmọ Yorùbá ọmọlúwàbí dẹ̀ làwa ọmọ Yorùbá torí ẹ̀ a gbọ́dọ̀ wojú àgbàlagbà ṣùgbọ́n nígbà míì tí ọba léwúrẹ́ ó máa ń súnkò gírí èmi tí mò ń sọ̀rọ̀ yìí mo mọ ìgbà tí wọ́n ti pè mí ní alábòsí èmi lè ní rojọ́ fún yín lẹ́yìn dára kìnìkan without any evidence nígbà tó dẹ̀ jẹ́ wípé ẹni tó rojọ́ fún yín dára mo sì máa dárúkọ ẹ̀ kó máa ró lọ́kọ̀ everybody mo sì máa dárúkọ ẹ̀ àwọn tí wọ́n jẹ́ realist ní tó bá sọ̀rọ̀ you have to it àwa tá a ní different opinion we are all entitled to our opinion mo tó bá wù mí ni mo lè sọ tó mo bá dáhùn sí sọ lórúkọ kí tèmi tó ṣẹlẹ̀ àwọn tó ju fídíò yẹn sí mi wọ́n lé ní 70 tó jù sí mi pàdé bá bí ṣé wọn ṣe ìbọn sọ pé olóṣèlú ní kí lẹ fẹ́ sọ sílẹ̀ yìí kìnìkan kọ̀ọ̀kan já wọlé mẹ́sẹ̀jì já wọlé mo á mú fídíò yẹn mo á jù sí ẹni tó jà dúró pé ṣé ìdí tí ẹ ṣe yọ wá tẹ̀sí sideline àwa tá a ṣe reality ní tẹ̀sí sideline wà lélẹ̀ ṣé torí politics náà àbí torí kí ni ìgbà táwọn kan máa sọ Mr. ṣíṣẹ́ ìgbò àti Oríyọmí àwọn làwọn wà láàrin wọn àwọn làwọn ṣe gbá àwọn làwọn ṣàwo ẹ wò máa wú everybody maintain champion because anybody wá jáde fèmí tó bá lọ bìlí sí bóyá máa rí ẹnìkan máa ṣe ìdílé kan kó máa lọ fà á máa gbé àwa sáré kọjá àbíkẹ́ fún. Mọ èèyàn tí wọ́n ti kú ní movement yìí mọ iye àwọn èèyàn tí wọ́n ti sọdọ̀ aláàbò ara ni Chief Sunday Igboho wọ́n lé wọn sẹ́yìn odi wọn lè wọnú ìlú padà lásìkò táwa ẹ̀ torí wọ́n tẹ́ẹ̀dì tó wà lára wọn torí wọ́n tẹ́ẹ̀dì tó wà lára kúrò Sunday Igboho ẹ wá dùn wá láti bàbá yẹn ṣe káwá wọ́ta ẹ̀ káwá gbé lọ fún olóṣèlú bọ́ọ̀lù ká máa fi sọ̀rọ̀ lórí ẹ̀ lẹ́kìn dákẹ́ bẹ̀rẹ̀ náà ẹ ṣe gan ni ó bá back to you sir. ẹ ṣeun bàbá wa Masbi TV ẹ ṣe gan gẹ́gẹ́ bá a ṣe sọ ẹ̀yin èèyàn wa a máa ṣe fi ọ̀rọ̀ yẹn dúró síbi tó ṣe wà yìí a sì máa dá dúró síbi tó wà yìí ẹ̀yin náà bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ ti máa rá àwọn nǹkan kan tó ń jẹyọ àwọn nǹkan kan ń lọ lọ́wọ́ tẹ́yìn náà tó fojú rí tẹ́ ẹ̀ fi wá wo gbogbo àwọn nǹkan tá a sọ lónìí tẹ́yìn náà fi mọ̀ bó ṣe ń lọ a ṣe ń sọ a ṣe tó sọ ìkànnì World Media Organization ó ń tẹ̀síwájú tí ò dẹ̀ sí ẹ̀dá alàyè kankan tó lè ba ìkànnì yìí jẹ́ a dẹ̀ fi ń dá gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjìire lójú ṣé gbogbo kan tó ń ṣẹlẹ̀ yìí bó ṣe yẹ kó àwa ò expect ẹ̀ bó lè ṣẹlẹ̀ báyìí ṣùgbọ́n gbà tó dẹ̀ ti rí báyìí a nílò láti máa jàjàngbara wa lọ torí pé ńgbà tá a béèrè lọ́wọ́ bàbá wa Professor Banji Akíntóyè pé bàbá báwo lọ̀rọ̀ Oòduà Nation bàbá ní Oòduà Nation àwọn dúró títí tó fi máa fún ara wọn declare pé a ti declare Oòduà Nation everybody ẹ jáde pé àwọn sì dúró a dẹ̀ tún béèrè lọ́wọ́ bàbá wa Májàsọ́lá Ìgbòho Òòṣà bàbá sì jẹ́ kó yé wa pé kò sí tó jọ o Oòduà Nation yìí náà ni oríṣiríṣi nǹkan lè máa rí oríṣiríṣi nǹkan lè máa gbọ́ èlọ́tọ̀ àwọn voice note oríṣiríṣi lè máa rí ṣùgbọ́n èmi fi ń dá yín lójú wípé bàbá wa olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní àwọn dúró tán fún ìjàngbara Oòduà Nation so ẹ̀yin èèyàn wa bàbá wa Comrade Omeyo tẹ́yin náà bá ní ọ̀rọ̀ láti sọ lórí ọ̀rọ̀ yìí kó tó di pé a mẹ́tò ìwá sí ìpamọ́ ká tó dá padà sọ́dọ̀ bàbá wa Lamid chairman wa
tẹ́ bá lọ́rọ̀ láti sọ bàbá wa comrade ẹgbọ́n sókè sà. A gbọ́dọ̀ sọ bí ó ṣe rí ni torí pé wáì ní pé tó bá sọ bó ṣe rí a jẹ́ pé ọgbọ́n fún rẹ̀ ó ti jẹ́ alábọ̀dé o dẹ̀ gbọ́dọ̀ side any places o gbọ́dọ̀ mọ̀ pé yes o dúró bó ṣe yẹ kó ṣe rí. Nínú world media mo believe pé wọ́n ní a ní constitution mo dẹ̀ believe pé yẹ kí constitution yẹn kó ní bí ó ṣe lè work tẹ́nìkan ò ní wà feel cheated kó dàbí ẹ pé kí ló wá dé ṣé mi nìkan ni àbí níṣe ni ẹ ti kó papà mọ́ra mi àbí ẹ ti kóra yín papọ̀ lé mi lórí láti fẹ́ dàbí ẹ ń pàbòsí tí ń wà. Lóòótọ́ wọ́n pé constitution wà ń ta ìwà tó padà wá yá kò ń ṣe bó ṣe yẹ kí constitution yẹn ṣe work ni wọ́n ṣe ṣe torí mo believe pé nígbà tí a bá gbé òfin kalẹ̀ pé òfin yìí rèé o àti náà tó jẹ́ àwọn disciplinary committee ẹ̀tọ́ ní pé bí táwọn disciplinary bá ti wá lọ fi ọ̀rọ̀ sí nǹkan báyìí lájọ conclude o a padà gbé fún ẹni tó bá jẹ́ chairman àbí coordinator nǹkan báyìí ní gbogbo àjọ ro ok chairman máa throw kìíní yẹn sílé ẹ̀yin wo ni ẹ support ẹ̀yin wo ni ẹ against tẹ́ni tó bá support tó bá pọ̀ jù ẹni tó against lọ dájúdájú kìíní ẹ̀ máa fẹsẹ̀ múlẹ̀ tẹ́ni tó bá dàbẹ́ pé against tó bá pọ̀ jù ẹni tó support lọ dájúdájú kò ní fẹsẹ̀ múlẹ̀ nǹkan tó ń pè ní òfin tí ó sì àbòsí nìyẹn mo tó bá ti ń dàbẹ́ pé àwa ń ṣerú nǹkan bẹ́ẹ̀ tó dẹ̀ pa mọ́ pé ìjàngbara là ń ṣe ìjàngbara yàtọ̀ sí òṣèlú torí pé tá bá ti ń gbé òṣèlú wọnú ìjàngbara a padà máa ní problem nítorí pé ẹni yìí sì yìí ó lè jẹ́ pé ó ní àwọn èèyàn tó nífẹ̀ẹ́ gan rẹpẹtẹ látara pé ẹ bá ènìyàn jà àwọn tó yẹ pé ti lose nínú nǹkan tẹ́ ń ṣe yẹn wọ́n á pọ̀ rẹpẹtẹ ṣó ti yé yín torí pé olúkálukú ló níbi tó wúlò sí ní mọ́tò bá ti wá jẹ́ pé olúkálukú ló níbi tó wúlò sí ẹ̀tọ́ wa ní pé tó bá ti jẹ́ ìjàngbara la gbé dání ní tòótọ́ a gbọ́dọ̀ ṣe bó ṣe yẹ kó ṣe rí wípé bàbá wa ìyá wa ẹ̀gbọ́n wa àtàwọn tó bá dàbí kó tún kéré sí wa a gbọ́dọ̀ mọ̀ pé òfin ni òfin jẹ́ tá bá wá lo òfin yẹn wọ́n á mọ̀ pé òfin yẹn a lò ní ọ̀nà àbòsí so nǹkan tí mo rí pé ó padà mẹ́ẹ̀ nínú Yorùbá world media nìyẹn so nígbà tó dẹ̀ wá dàbẹ́ pé àwọn ìyá wa ń sọ pé báyìí ni wọ́n fẹ́ ṣe tó dẹ̀ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ òun ló fi dàbẹ́ pé fi rí pé nǹkan tó dàbẹ́ pé ó ń ṣẹlẹ̀ èyí tó ń ṣẹlẹ̀ tó dẹ̀ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ èyí tó tún wá jẹ́ ẹlẹ́ẹ̀kejì òun ni tóní tó dàbẹ́ pé fọ́nrán kan rìn káàkiri ṣó ti yẹ yín fọ́nrán kan rìn káàkiri tó dẹ̀ dàbẹ́ pé ó lè padà affect bàbá Májàsọ́lá òun ló fi dàbẹ́ pa ní ká tún tètè jáde láti tètè sọ tó dẹ̀ bá rántí táìmù gbà táwọn onítìrí ń ṣe tí wọ́n gbà yẹn wọ́n ní ẹ má sọ ìkan náà ní kí nígbà tó wá padà wá yá ó padà wá jálẹ̀ everybody lórí mo ń fi àsìkò yìí sọ fún gbogbo àwọn ọmọ káàárọ̀ òjìlè kò ń ṣe bí wọ́n pé à ń sọ bí wọ́n pé à trust ara wa àbá ń sọ bí wọ́n pé kìíní ṣùgbọ́n máa ń náwó wà kan tó dàbẹ́ pé nǹkan tó bá ti jẹ́ pé àfẹ́ náà ni torí pé nǹkan tí gbogbo wa ń pariwo ní pé a fẹ́ òmìnira ní kíkún kò sí ìtókàn wá pẹ̀lú 2027 election nǹkan tó bá ti wá dàbẹ́ pa ti wá ráhùn tó bá ń dárúkọ 2027 election ní ìta ń sọ ìtàdẹ̀mọ́pájọ wà dájúdájú agbọ́dọ̀ yìí ti pariwo ni ní mọ́tò dẹ̀ jẹ́ pé àwọn tó jẹ́ pé àwọn olórí tá à ń tẹ̀lé tó jẹ́ bàbá wa Professor Banji Akintoye tí wọ́n ní ká lọ máa campaign ní 2027 election tí Professor Banji Akintoye tí Sunday Adéyẹmọ wọn ní ká lọ máa campaign ní 2027 election tó bá ti wá ń dàbẹ́ ń pa tí ń ra nǹkan tó ń sọ̀rọ̀ nípa 2027 election dájúdájú irú àwọn ènìyàn wọn sí pẹ̀lú wa the more tó bá dẹ̀ ti sí pẹ̀lú wa so à ń fi àsìkò yìí jáde tá a fi ń sọ eléyìí pé tó bá dàbẹ́ ń pé àwọn ọmọ káàárọ̀ òjìrì bí a bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ a máa sọ pé àwọn Yorùbá nation sí àìlú Yorùbá nation ò dẹ̀ sí fọlọ́ṣèlú òmìnira ní kíkún òun náà wà mọ́ Yorùbá nation tí à ń fẹ́ òmìnira ní kíkún òun ni à ń fẹ́ so gbogbo bí a tẹ bá ń gbọ́ tẹ́yìn rí fọ́nrán tó ń sọ pé 27 election àwa Yorùbá nation ò sí fún nǹkan bẹ́ẹ̀ yẹn òmìnira ní kíkún ni a fẹ́ so bí ẹ lè padà máa rí fún wa ní àwọn Yorùbá nation ó tì ó torí pé ọwọ́ bàbá wa Professor Banji Akintoye ò sí ń bẹ̀ ọwọ́ ṣe Sunday Adéyẹmọ ò sí ń bẹ̀
èmi dẹ̀ gbàgbọ́ wípé ẹni tó bá ti wà ní bí age of 19, 20 tó fi lọ sókè ẹni yẹn dojú bọ́, ẹni yẹn kẹ̀dẹ̀rẹ́ òun láti ṣe nǹkan tó fẹ́ ṣe ni, torí èmi ń kà kún mistake, òun láti ṣe nǹkan tó fẹ́ ṣe ni, torí pé anybody ó wà entitled fún opinion ẹ̀, so bó ṣe wọn ẹni yẹn ló ṣe ṣe. Ẹ mọ̀ wá fi torí pé ẹnìkan bá ṣe nǹkan àwa gbélé gbogbo èèyàn lórí pé gbogbo wọn náà ìkan náà ni wọ́n, ó tì o. Èmi tèmi jáde fún pé àwọn ọmọ káàárọ̀ òjìrè gbúdọ̀ kúrò nínú agbúdọ̀ bọ́ sínú òmìnira, nǹkan tó rí ràn mí ni mo dẹ̀ ń ṣe nínú òótọ́ láìsí àbòsí bẹ́ẹ̀, láì dẹ̀ wẹ̀yìn pé kinní kan mo dẹ̀ sọ pé bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn táwa nílé ìta ń ṣe àti àwọn tó bá tún wò wá níta náà. So ẹ jọ̀ọ́ bàbá Májàsọ́lá kò sí níbẹ̀, wọ́n láwọn ò mọ̀ kankan nípa ẹ̀, ẹ bá wa di ọ̀rọ̀ yẹn mú. Olóyè ò mọ̀ kankan nípa ẹ̀, ẹ má fi olóyè pé olóyè ló rán wọn àbí kinní kan o, olóyè ò mọ̀ kankan nípa ẹ̀, òun la ní ká wá sọ. Adé ń sọ ilé ìgún ṣe bí apá fi ń pínra wa, à ń sọ kí gbogbo ọmọ káàárọ̀ òjíire, ọmọ Oòduà, àwọn ọmọ Yorùbá, kí gbogbo wa lè mọ̀ wípé ẹ jẹ́ kí gbogbo wa ṣera wa ní ẹyọ kan, ẹ jẹ́ ká ṣera wa lẹ́yọ kan, ẹ má jẹ́ kí wọ́n pín wa yẹ́lẹyẹ̀lẹ, torí pé àyìnpọ́n méje ló ń jẹjọ níyà. Èyí tí ẹ wo àwọn bàbá wa tí gbogbo wọn ti wà ní bí káyà ní bí 50, 60, 70, àwọn bàbá yẹn ló ráyé wá, nítorí pé ní ayé àwọn bàbá yẹn ń gbà yẹn free education ni wà, even kó tó dípò ṣe tán ní school gan, iṣẹ́ tó fẹ́ ṣe ti ń dúró díẹ̀, tó bá tún wá dípò ó tún wá dúró díẹ̀ tán nìyẹn o, wọn ò ní sọ kó ṣe ṣiṣẹ́ tán kó tó dípò máa rówó, ó ní nǹkan tó ń pè ní mortgage, ra mọ́tò yìí sanwó díẹ̀díẹ̀, ṣé o fẹ́ kọ́lé ni, kọ́lé yìí máa sanwó díẹ̀díẹ̀, wọ́n á ti fún ẹ ní owó yẹn, tó bá dẹ̀ ti fún ẹ lọ ṣe nǹkan tó fẹ́ ṣe wàá dẹ̀ máa sanwó, wọ́n dẹ̀ máa yọ díẹ̀díẹ̀ nínú owó oṣù ẹ. Wọ́n ṣó wà mọ́ báyìí ní táìmù àwọn ọ̀dọ́ yìí, kí làwọn ọ̀dọ́ ń ṣe? Yahoo, olóṣó, oríṣiríṣi nǹkan tó dàbẹ̀ kò tẹ̀ ṣe proud pé mò ń ṣe, òun lolúkálukú wa ń ṣe. So tí àwọn ọ̀dọ́ bá wá yan orú nǹkan báyìí ní ààyò, tó wá jẹ́ pé bóyá owó ta fẹ́ gbà, bóyá òun ló wá ràn mọ́ wa lójú, a jẹ́ pọ̀ ọ̀dọ́ yẹn, bóyá máa pè níbi yá pé ọ̀dọ́ yẹn bóyá kò dẹ̀ mọ nǹkan tó ń ṣe, torí pé má jẹ́ kí n tún ẹ̀, kò sí owó tẹ́nibọ̀dì ò bá gbélé ẹ lọ́wọ́ lọ́nà tí ó tọ́, má yẹ kí n tún ẹ̀, even kó jẹ́ 20 million naira, má jẹ́ n tún ẹ̀, o lè ná ju 20 million. Mo dárúkọ bóyá tó bá ná bóyá bí ọdún kan, wọ́n gbọ́n ti máa mọ̀ pé o dẹ̀ ní nǹkan kan mọ́, o dẹ̀ ti bà orúkọ jẹ́, orúkọ yẹn kẹlẹ́ o dẹ̀ gbọ́dọ̀ mọ̀ bóyá máa protect. Ó dáa kéèyàn fi òótọ́ kéèyàn fi dúró kó dẹ̀ bá tiẹ̀ lọ, kó dẹ̀ máa sọ pé ẹni yìí legend ni, ó dúró tó fi dípẹ́ mi fi kúrò lára ẹ̀, kó dálẹ̀. Nǹkan tó ń pè ní pé yes, àwọn eléyìí ìdílé tó dá lọ ti jáde yẹn, ṣùgbọ́n tó bá ti ń dín pé ó ti ń bọ́ sí 9 minutes láti ní pé nǹkan tó yẹ pé kò yẹ ká máa ṣe, tàbí encourage pé bí ìbáṣepọ̀ wa nínú Nàìjíríà ò so èso ré, ó ń bọ́jọ́ ọ̀la àwa ọ̀dọ́ jẹ́ ni. Ṣé báwa yìí náà rèé, wáyà ń sìn ibà olúkálukú náà ti pé kínní kò lè wáyà sí olúkálukú bá tiẹ̀ lọ. Àwọn ọmọ tá à ń bí ń kọ́ mélòó nù wọn ló lè jà fẹ́tọ́ ẹ̀ báwa ṣe ń ṣe. Ṣebí torí pé àwa mọ ìtàn ni, mélòó náà ọmọ wa tó mọ ìtàn, nǹkan tó yẹ kí gbogbo ẹ̀yin bàbá wa tẹ̀yìn yá wa tẹkàn ń ṣe wá bó ṣe wù yìí, nǹkan tó yẹ kẹ́ máa ro nìyẹn. Ẹ wo àwọn tí wọ́n lọ pa ní church, ẹ wo bí àwọn ọmọ wọn ṣe ń ké, wọ́n ti sẹlómìdì aláìláya, wọ́n ti sẹlómìdì aláìdìmọ́ba, wọ́n ti bẹ́ẹ̀ kẹ́ ni wọ́n tún ṣe ń káǹtì. Ṣé bóun là ń rá àwọn wèrè kan tó kóra wọn sí Ìbàdàn tó láwọn ń ṣe mítìnì òfò láti máa gbé àwọn báńdíìtì wọlé sínú ilẹ̀ Yorùbá. Ìyẹn gan lèmi bìlì pé ẹ̀ka máa sọ lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá jẹ́ ọmọ ọkọ tó dẹ̀ fẹ́ kílẹ̀ Yorùbá parun, ṣùgbọ́n 2027 election làwọn kan ń pariwo ọ̀rọ̀ tí ò dé wa tí ò dá ni o. Ẹ̀yin bàbá wa ẹ lọ sún tọmọlúàbí sùn, àbẹ́yìn ìyá wa ẹ lọ sún tọmọlúàbí sùn. Tẹ́ bá ń dárúkọ 2027 election tàdé mọ̀ pé ìlú ò rọgbọ, even ta ló tiẹ̀ fẹ́ dìbò yẹn, bóyá ó dà gbogbo wọn ti mọ bó ṣe máa ń tàn, bó ṣe máa ń ṣẹ̀tàn àwọn èèyàn láti máa di ìbò, because ìlú ò lè le báyìí tí ó sì ń tẹ́gbẹ́ insecurity ló wà nílùú, ètò ààbò mẹ́ẹ̀, ètò ìlera mẹ́ẹ̀, gbogbo nǹkan tó dàbẹ́ ń pa fi lè fi mọ́ ọ̀nà gan ò dá, iléèwé gan ò rọrùn.
ìgbà yẹn lẹ́yìn dẹ̀ ń pariwo pé 2027 election a sì wà ní 2025 wọ́n ti ń pa 2027 election. Ìlú yìí kò dá báyìí tó bá ń ṣe ìjẹ́ ọmọ ènìyàn táwọn ọmọ Yorùbá ní ni ẹ̀wọ̀n kan táwọn ọmọ Ìgbò ń ṣe fáwọn èèyàn wọn, ẹ̀wọ̀n kan táwọn ọmọ Haúsá àbáwọn Fúlàní ń ṣe fáwọn èèyàn wọn. A dẹ̀ fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ ńlẹ̀ Káàárọ̀ Oòjíire. Ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín, ẹ má fi ọjọ́ ọ̀la wa fi tàfàlà. Táwọn ọmọ kan àwọn kan bá wà ní diaspora tí wọ́n gbádùn tí wọ́n lọ sí skul tó wù wọ́n tó ń ṣe gbogbo ẹ̀, àwa tá àti ẹ̀ lọ sí diaspora tá kò jókòó sílé ńkọ́. Àwọn tó yẹ pé jẹ́lósì mi gan lẹ́lòmíì ń lọ àwọn local school lẹ́lòmíì ń lọ tí yẹ pé kò rówó láti sanwó tẹ̀fẹ́ fi wà ókè pẹ̀lú àwọn ọmọ ẹ̀rọ yẹn. Tẹ bá bí nípa ọmọ yòókù kan sí nílé bí tí a lè jẹ àbí tó yẹ kí wọ́n lè ṣe anything àbí tí Fúlàní lè jí gbé. Ẹ wo ẹni tó wà ní Amẹ́ríkà tó dẹ̀ wà fúnra rẹ̀ ló fẹ́ sáré rìn wá sílé sínú Nàìjíríà. Ó dẹ̀ lọ sí Òṣogbo bí Òṣogbo dàpọ̀ Ògbómọ̀ṣọ́. Ó dẹ̀ wọnú hòtẹ́ẹ̀lì àwọn Fúlàní dẹ̀ tẹ̀lé wọnú bẹ̀ wọ́n dẹ̀ gbé lọ́nú igbó. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń bẹ̀ fowó kò rí common $1 million kò rẹ́ anybody fóun. Wọ́n dẹ̀ padà pa síbẹ̀. Àtẹni tó tún jẹ́ ọmọ kékeré tó tún wà pẹ́lẹ́ tó jóbìnrin wọ́n tún pa síbẹ̀. Kẹ́lẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni ẹ ṣe lówó tó bó ṣe lágbára tó l'Amẹ́ríkà bóyá tí wàá kú yẹn ṣe pé tọ́mùlẹ̀ ẹlòmíà ni àkọ́ tó sọ pé fẹ́ gbéyàn sọnù pléènì tún gbé lọ sọ̀hún owó ni o. Bẹ́ẹ̀ àwọn fámìlì ẹ̀ tún gbé láti bí wọ́n tún gbé lọ sí Amẹ́ríkà. Ẹsẹ̀ ló fi rìn wá síbi o. Òun náà sọ pé kò kàn mí ni o. Kò kàn mí yẹn sì náà. I don't care bí òun náà ń pawó tó ń pín náà ni bí òun náà ń gbowó lọ́wọ́ àwọn olóṣèlú ni bí òun náà bí ó ń ṣe àwọn ọ̀nà nǹkan tí ò dáa bí òun náà ń ṣe ń gbà ẹni o tó padà dípò Ọlọ́run wá padà wá fà wá lé tó tún wá dípò padà jàn. Ẹ wo orúkọ bẹ́ẹ̀ yẹn ẹ̀yin náà rò bẹ́ẹ̀ pé ó lè padà tún ṣẹlẹ̀ sẹ́yìn náà. Tábàlà ní àwọn èèyàn tó ń jẹ́ aláṣẹ bí olùṣọ́ aláàbò tó ń tẹ̀lé wa káàkiri nǹkan kan máa ń padà ń ṣẹlẹ̀ ńgbà mi tó dàbẹ́ pé ẹ̀gbọ́n ò ní lè mọ bóyá máa ṣe. Ẹrù yẹn ẹgbẹ́ ká máa wò nǹkan pé kò sí nǹkan tó lè wọ́ọ̀kì mọ́nú Nàìjíríà yìí àfi kólúkálukú padà sínú ilé ẹ̀ ká lọ túnú ilé wa ṣe náà ká dáàbò bo ara wa tán náà ká tún gbogbo nǹkan tó bá yẹ ká tún ṣe tó ti bàjẹ́ táwọn ọmọ àlè àwọn ọmọ wèrè tó ti wá bàjẹ́ nílẹ̀ Yorùbá yẹ ká kọ́kọ́ tún ṣe náà kó tó di pàṣẹ máa ní pé ẹ̀ ń pariwo kìnnìkan kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ìyà yìí pọ̀ òṣì yìí pọ̀. Àwọn ọ̀dọ́ míì gan wà tẹ́ pé wọn ti ẹ̀ nágbára láti ṣe nǹkan táwa yìí ń ṣe wọn ò lẹ́nìbọ̀dì tó lè gbọ́n wọn dẹ̀ ń wà nínú ẹkún tó ń mu ẹkún bíi gàrí. Ẹ̀rù o ká máa gbọ́n pàkó máa dárúkọ 2027 election. Gbogbo alámọ̀ pàwọ́ àtàjọ́ ọmọ káàró àní any problem pẹ̀lú àwọn olóṣèlú but máa wò mí lọ́kàn kémi náà máa wọ̀ ẹ́ lọ́kàn ni. But tó bá ti wá ń dín pààrin ara wa láti sọ pé àwọn náà ti lọ ń join wọn àti wọn encourage wọn fún 2027 election nígbà tí Tinubu bá kúrò ń bẹ́ẹ̀ tó bá kúrò ń bẹ́ẹ̀ ẹ bá mi béèrè níbo ni gbogbo yín fẹ́ wà. Abẹ́yẹ̀ mọ́ pọ́n ti capture ilẹ̀ Yorùbá already tó ti di pọ́n ti ń wọlé sára àwọn àfà tó ti àwọn àfà gan ti ń wọlé báyìí tó ti di gbogbo wọn ti ń kó àwọn bandit tó ti ń kógun mi wọlé. Ẹ̀rọ yẹn náà ẹjọ́ ìyà yìí pọ̀ òṣì yìí pọ̀ tẹ́yìn bá nípa ẹ̀yin ní visa tẹ́lẹ̀ fi kúrò ń lù àwọn tí ò lágbára láti sọ pé àwọn fẹ́ ní passport ńkọ́ débi pọ́n ti ẹ̀fẹ́ ní visa ẹlòmíì kò lè rówó ṣe passport ká máa sọ visa. Ẹ ṣàánú wa ẹ má nítorí nǹkan tẹ́ fẹ́ jẹ́ kí fi wá bá nǹkan tẹ́ máa jẹ́jẹ́. Ìlú yìí le mú wọn ti expect pé anybody kan tó wà ní right senses ẹ̀ máa dárúkọ 2027 at this time bí ìlú ṣe le yìí. Ẹni tó fẹ́ dìbò gan wà nínú bẹ̀rù gbòjò pé ibi tóun tẹ̀ fẹ́ tẹ̀ ká gan kọ́ má tẹ̀ jù kan síbẹ̀ fóun kíbẹ̀ máa ya ibẹ̀ làwọn kan ṣì ń campaign for 2027 election. Tẹ́ bá wo ayé tẹ́ ń wo kútó pé ẹ̀yin ti bá ń bá múlẹ̀ yín yó ẹ̀yin mọ̀ bí ebi ń pọ̀ ọmọ ẹlòmíì tí ẹ̀ wọ́n ọmọ ẹlòmíì tó yẹ pé ìyá ti ń jẹ tí ebi ń pa tí òun mọ̀ ọ́ tó fẹ́ ṣe mọ́. Olórí ọ̀dọ́ ẹ jẹ́ ká tún fi ọ̀rọ̀ yìí lẹ̀ nítorí pé a sì ní oríṣiríṣi ètò tá a máa ṣe tí gbogbo wa jọ máa ṣe papọ̀. Mo fẹ́ fi fọ́nrán kan láti fi back up láti fi báàkì ọ̀rọ̀ tí comrade wa Yorùbá Nation youth leader tí wọ́n ń sọ yìí ká lè rí nǹkan tí ó ń bọ̀ tó ń bọ̀ láti fi báàkì ọ̀rọ̀ wọn ni o ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká wò eléyìí la máa fi ṣe àlọ lẹ́yìn eléyìí àákí gbogbo lé àákí ẹ̀yin tẹ́ wà lórí YouTube àákí yín pé ẹ kú ọjọ́ gbogbo ẹ kú ìgbà gbogbo
ẹ jẹ́ ká wo fídíò yìí náà ká tẹ̀ kọ́kọ́ fi yẹn ká fi wo nǹkan tó ń bọ̀ tí àwọn ìyá wa tí àwọn bàbá wa yìí ò rí tó sì sọ pé ká protect Tinubu ọmọ kínní kan ò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sí di ọmọ ìdí tó ti gbẹ tílẹ̀kẹ̀ gan jábọ́ so ẹ bá wa wo nǹkan tí ó ń bọ̀. آه رب العالمين tinggal dah fe alhamdulillah woi getat tum tu ka aja na aha ni tum ni wone diga dah lah Zulkarnain kiamat Allahu Akbar ẹ ṣé gan gbogbo ilẹ̀ ti rí fọ́nrán tí a fi wọ̀nyí eléyìí tí a rí òun ló ń jẹ́ kí àwọ̀ ọ̀dọ́ ṣe kí ni wọ́n ẹ̀rí kò sí iná tún ti ṣe kí ni ẹjẹ́ brighton wọ́n ti paná wọn ẹ má bínú ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé ẹ má ṣáà máa rí òjìjí mi ẹ ṣáà máa wò bẹ́ẹ̀ òun lẹ rí yẹn ìdí tí àwọ̀ ọ̀dọ́ ta ṣe ń pariwo lélẹ̀ pé ṣebí orílẹ̀-èdè tí wọ́n bí wa sí lélẹ̀ kó tó di pé àwa kan a lọ sókè òkun ẹ jẹ́ ká rántí bí a ṣe dàgbà ẹ jẹ́ ká rántí àwọn tí a fi owó gbé dìde láti sọpọ́tì Yorùbá nation láti sọ pé wá jìjàǹgbara àgbẹ̀ anybody dìde so nínú ìjàǹgbara tá a wà yìí a máa ṣẹra wa bọ̀dẹ̀ jẹ́ ká ní ẹ̀mí ìdáríjì in advance nítorí pé ọmọ bíbí inú wa ó sì máa padà ṣẹ̀ wá àbúrò wa ó máa ṣẹ̀ wá ọ̀rẹ́ máa ṣẹ̀ wá ìyàwó máa ṣẹ̀ wá ọkọ máa ṣẹ̀ wá tí a bá ti ní spirit of forgiving in advance ẹ máa rí i pé kẹ́nìyẹn tó ṣẹ̀ ẹ rí i pé ẹ máa ti dáríjì ọlọ́run ọba tá a bá bẹ̀ á dáríjì mélòó mélòó àwa èèyàn lásán lásán tá a máa sọ pé ẹ má bínú tí kò dẹ̀ ní tán síbẹ̀ so ẹ jẹ́ ká ní ẹ̀mí ìdáríjì kí a lè tètè ṣe kí ni ká lè tètè délẹ̀ ìlérí igi yóò da ẹ jẹ́ ká yọ kúrò igi yóò da ẹ jẹ́ ká yọ ọjọ́ wo gangan ni igi tó máa ṣe oúnjẹ jiná ọjọ́ wo gangan la máa rí fi sínú iná tá a fi ṣe jiná nígbà tá a bá lé gbogbo ara wa kúrò nínú ìjàǹgbara yìí kí ló tún máa wá kù wọ́n dẹ̀ fẹ́ paná Yorùbá nation ni wọ́n fẹ́ paná ìjàǹgbara yìí ni wọn ò dẹ̀ lè rí pa lágbára Elédùmarè a máa continue àwọn ò níbọn a ní nǹkan kan tá a fẹ́ fi jà ẹnu yìí ni la máa fi sọ ẹni tó máa ràn wá lọ́wọ́ Ọlọ́run á tì wá sínú àjò yìí lágbára Elédùmarè ẹ jẹ́ kí n tì sí ọ̀dọ̀ bàbá mi àrólé kí wọ́n ká ètò yìí ńlẹ̀ a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa. mo rí nǹkan tí bàbá mi Masvi kọ mo ṣe rí ni ká fi eléyìí kún wípé gbogbo àwọn tẹ́ ẹ bá rí tí wọ́n ń jáde tí wọ́n ń sọ̀rọ̀ tó jẹ́ wípé wọ́n ti yà kúrò nínú ìjàǹgbara yìí wọ́n ń lo orúkọ àwọn bàbá wa ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè wọ́n ń lo orúkọ bàbá Ìgbòho Òòṣà láti fi máa tan ọmọ Yorùbá a wá fi àkókò yìí a fẹ́ fi sọ fún wọn wípé kí wọ́n stop ṣe bẹ́ẹ̀ kí wọ́n dẹ́kun àti máa lo orúkọ àwọn méjèèjì yìí ẹlòmíì bá ti lọ sí Bẹ̀nẹ̀ tó bá yẹ pé ọwọ́ ló kó sókè báyìí tó ṣe báyìí tó ṣáà ti lè ya fọ́tò ó ń bọ̀ wá síta gbogbo kan tó bá sọ á ní bàbá mọ̀ ń pa ẹ̀ ẹlòmíì bó jẹ́ ẹsẹ̀ ló yà sókè tó fi ya fọ́tò pẹ̀lú wọn ó ń bọ̀ wá síta táwa sọ wípé àní ọ̀rọ̀ tóun sọ lọ́wọ́lọ́wọ́ yìí báyìí bóun ṣe wà ọ̀dọ̀ bàbá lòun ti ń bọ̀ àwọn jọ mọ̀ ń pa ẹ̀ ni gbogbo kan tó bá sọ nípa orúkọ bàbá kọ́ ló jẹ́ òtítọ́ o ẹ dẹ́kun àti máa ṣe bẹ́ẹ̀ stop ṣe bẹ́ẹ̀ ẹ yé parọ́ mọ́ orí ìwú orí tó ti níwú lórí ẹ yé parọ́ mọ́ wọn mọ́ torí kálukú wa là ń gbàdúrà pé ká dàgbà ṣùgbọ́n ẹ stop láti máa parọ́ mọ́ bàbá yìí adẹ̀wá fi àkókò yà fi dá gbogbo ọmọ Yorùbá lójú wípé ìkànnì yìí o
ìkànnì fún ìjàǹgbara orílẹ̀-èdè Yorùbá ni bó tẹ̀ jẹ́ wípé wọ́n ti sọ wípé ìgbà wo la dé, ìgbà wo la darapọ̀, àwọn ti náwó àwọn ti nọ́ra, ṣùgbọ́n àwọn tí wọ́n náwọn náwó tí wọ́n nọ́ra náà lénìí àwọn náà là ń rí yẹn, ẹ̀kọ́ máa padà fojú mímu wọn. Ẹ̀yin gbogbo ọmọ Yorùbá ẹ farabalẹ̀, wọ́n ní ojú tó bá farabalẹ̀ ó máa rí mú. Àwa tá a wà ń bí náà àìmọye irọ́ tí wọ́n ti ń pa lẹ́yìn, ó bú wọn ni, ó ń ṣe kinní kan fáwọn ni, àwọn nǹkan tí wọ́n torí gbé ìgbésẹ̀ tó torí lọ dá ìkànnì míì sílẹ̀ gbogbo ẹ̀ ló ti ń fojú hàn síta báyìí o. Bó pẹ́ bóyá gbogbo ẹ̀ ni gbogbo ọmọ Yorùbá máa rí. A ní rí jù báyìí lọ. Ẹ ṣé gan ni bàbá mi, ẹ jẹ́ kí n dá padà sọ́dọ̀ yín. Ẹ ṣeun ìyá mi, ẹ̀yin èèyàn wa, a ní rí ètò yìí, a ò ní rí jù báyìí lọ. Bámi máa bí nawọ́ sókè o. Ó yẹ gbóhùn sókè. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe ní ìṣẹ́jú kan péré ẹ jọ̀ọ́. Wọ́n ti ń pè mí náà fún ìpàdé kan ní bíbáyìí. Mr. Masbi ṣe wà ńbẹ̀. Masberia. Ok. Ẹ ṣeun ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa. Eléyìí náà ò ní kì í ṣe ètò àṣemọ wa rèé lágbára Elédùmarè, lágbára dẹ́dà ṣẹ̀dá, lágbára àwọn onílẹ̀. Àwa lẹ́ẹ̀ máa rí, àwa ẹ̀yin náà la máa bá pàdé o láṣẹ Èdùmàrè. Akọni kí a sáré wá. Bínú gbolé ṣe ń gbọ́ mi báyìí fún ìmọ̀ pé mo ti ní tètè má bínú. Ẹ jọ̀ọ́ ní ìṣẹ́jú kan ẹ ṣeun dádì mi. Ẹ jọ̀ọ́ ṣe ń gbọ́ mi báyìí. Àgbọ̀ yín ló sókè. Ok. Ẹ kalẹ́ gbogbo ìyá àti bàbá wa lẹ́ẹ̀kan sí. Ṣé rí àwa tí ẹ̀ ń wò yìí, kẹ má rí wa níri èèyàn tí ò dáa o. Ẹ má rí wa níri èèyàn tí ò dáa. Ṣé rí àwọn àgbà bọ̀, wọ́n ní táwa máa jọ́ ṣọ̀kan ká jọ́ ṣọ̀kan, táwa máa jọ́ ṣàkó ká jọ́ ṣàkó, kéèyàn dúró níbì kan, ajá ò ní rorò kó ṣọ́ ojúlé méjìlá láyé o. A dẹ̀ tún fàsìkò yìí fi sọ fún àwọn ọmọ Yorùbá wípé kò ń ṣe gbogbo nǹkan tẹ́lifọ̀dì bá sọ pé Ìgbòho sọ pé kìnìkan sọ pé 99% of it is lie. Àwọn kan parọ́pọ̀ fún yín lẹ́jọ́ mẹ́ta yìí tọ́ni bàbá Akíntóyè mọ̀ nípa pé kí Trump má wá sí Nàìjíríà. Bàbá ní kí Trump má wá kìnìkan gbogbo nǹkan yẹn it is all lie. Bàbá Professor Banji Akíntóyè, bàbá wa kí wọ́n mo ṣe máa ń kí wọ́n, bàbá wa emeritus merited intelligent distinguished royal honest integrity Professor Adébánjí Akíntóyè, bàbá wa àfíìmù wọ́n jẹ́ ká mọ̀ wípé kódà pé ṣe bá wọn pa Amẹ́ríkà làwọn wà báyìí wọ́n ní ìjù náà ló máa jẹ́, and if it be a golden opportunity tí Amẹ́ríkà bá volunteer láti help wa, because tẹ́ bá wò lọ wò bọ̀ kò sí kankan tí ó ṣẹlẹ̀ náà tẹ́lẹ̀ tó bẹ̀rẹ̀ ìrìn àjò yìí tó kọjá wípé insecurity pẹ̀lú tó máa ń fẹ́ bí pa Nàìjíríà, that is not the issue, but nísìnyí báyìí wọn fẹ́ bí pa wá mọ́, wọ́n wá fi poverty control wa débi pé wọ́n fought life wa short, and we cannot continue to do that. So ìdí nìyẹn, anything tó bá ti sọ táwọn èèyàn bá sọ fún yín tó dárúkọ olóyè Sunny Igboho anybody, ẹ gbìyànjú kẹ́ reach àwọn bàbá wa. Most of these people are just destroyers. Bọ́jọ́ bá pẹ́ títí ọjọ́ àgbìn o, bọ́nà bá jìnnà àdópin o. Àti sáré àdópin aré, àmàtí jìyà àdópin ìyà o. Àti sunsun àti kan ògiri, ó má di gbẹ̀yìn kọ́ lọ́tẹ̀ ìmọ̀ o bẹ́ẹ̀ ni o. Ilé òní gbóná kárẹ́nu omi kọ́lé, ayé òní kóró kálọ̀ dífá ọ̀run o. Láyé náà la ó wà, títà ó fi ṣẹ́gun lójú àwọn ọlọ́tẹ̀. Ẹkún akọjá òkùnkùn ajímọ́lẹ̀ fáwa ọmọ Yorùbá, ọjọ́ ayọ̀ súnmọ́lé o.
láéláé pọ́n gbá ó mà di láéláé pọ́n gbá Yorùbá ò ní dọ̀bálẹ̀ ẹ̀fẹ́ nìkan ó di gbẹ̀yìn kọ́ lọ́tẹ̀ ìmọ̀ o. yé ẹ dìde dìde bí ológun ẹ bá jàgà sílẹ̀ o ẹ rántí àtọmọdọ́mọ kò ní sún wa kò ní rẹ̀ wá bá ó fi ṣẹ́gun tẹni tó dé ó sàn ju ẹni tirẹ̀ ń bọ̀ bẹ́ẹ̀ ni ò ní ní dúró kẹ́dúró gbọ̀n kẹ́dúró gbọ̀n kẹ́dúró gbọ̀n 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 àtùpàgbé oníkànnì o bí ẹ bá sùn ẹ gbé ọjọ́ ayọ̀ sún mọ́lé o. bí a bá kú tí a bá jí a ó mẹ́ni rè fẹ́ràn ẹni bá ṣàìsàn wò ni yóò lè mọyì àlàáfíà bí a bá ṣaláìní ká tó wá ní a ó mọyì bàbá ń fojoojúmọ́ jẹun ata ó dífá fún Yorùbá tí í ṣe ọmọ Odùduwà bàbá mi òkè gàgàgà tí í ṣe lépè lẹ́yìn aṣòótọ́ Ọ̀yọ́ Ìbàdàn Oǹdó Ìjẹ̀ṣà Ilé Ifẹ̀ o. wá ohùn alóore Odùduwà ló ń pè. Àkúrẹ́ Ọ̀wọ̀ Ìkàrẹ́ Ẹ̀yìn Èkìtì ẹ gbóhùn ìpè o. wá ohùn alóore Odùduwà ló ń pè. Ìbàràpá Ilé Ẹ̀gbádò Ẹ̀yìn Ọ̀ṣun ẹ gbóhùn ìpè o. wá ohùn alóore Odùduwà ló ń pè. Ẹ̀yin Ìjẹ̀bú ọmọ Àlárẹ̀ o ẹ̀yin Ẹ̀gbá ọmọ Lísàbí. wá ohùn alóore